Welcome to Yoruba Kingdom TV, built by passion. Abala tá a wà yìí, abala ọ̀rọ̀ tó kàn yára ló gbọ̀ngbọ̀ngbọ̀n ẹni akánlù. Awúrẹ̀ gan wípé àlejò pàtàkì ní agbéwá sóyè ètò lónìí. Bẹ́ẹ̀ ni Mercy ọmọ Ọdúnládé ó ti jáde síta lọ pé àlejò wa wọlé. Kódà kí n má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ń pọ̀pọ̀lọ́. Àlejò tá a gbà lónìí ni Comrade Quadri Ọláwálé. Wọ́n yẹ ṣàlejò lórí ètò ìmọ̀ torí òdu ni wọ́n pín ṣe àìmọ̀ fún olóko. Ọ̀dà ẹ jẹ́ máa ṣe àfihàn ojú àlejò wa. Àlejò wa akínyẹn káàbọ̀ sórí ètò gbàgede ìlú lónìí o. Ẹ kú dédé wò yí o. Kí àjíǹde ara kó mọ ẹjẹ́. Ẹ ṣeun. Láti mọ ẹjẹ́ tiwa lápapọ̀. Àsìkò pọ̀pọ̀ ti ṣe ọdún tí ń lọ nígboro. Ṣé pọ̀pọ̀ sì sí wà sá? Wọ́n ní ọdọọdún náà láàmú ẹṣẹ ọdún. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe bí òde tí yín. Èwo rí ọdún tó kọjá. Ilé nìkan pé wọlé sórí ètò. Ó ní bàbá JP. Ó ní ẹ pé pọ̀pọ̀ sì sí ọdún. Ó ní ọdún ọ̀pọ̀pọ̀ débi tí ó sì sì ń bì kan lọ́dún tó kọjá nù wò kò tí ì gbẹ bí ìtọ́dún yìí o ẹ̀rí pa mí ó ní bàbá JP kí lè sọ yìí ẹ̀ ń sọ pé pọ̀pọ̀ sì sí ọdún ó ní kó pọ̀pọ̀ débi tí ó sì sì ẹ̀dà àṣàmì ọ̀fọ̀pẹ́ fọlọ́ọ̀nù náà ni. Kí ni kókó tá a fẹ́ pẹ̀ kẹ́lù lónìí tá a fi lọ ké sí àlejò wa fún tòní. Ìdí tí àwọn olórí tí wọ́n fi ń pọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú ní gbogbo ìgbà lórílẹ̀-èdè yìí láti ìbẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé orílẹ̀-èdè Nàìjíríà ṣé ni à ń fi ìjọba yin ìjọba tí à ń fi ọdún yin ọdún lórílẹ̀-èdè yìí. Àwọn àgbà wípé kàkà kó sàn fún ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ bá bo. Gẹ́gẹ́ bí ohun tó wà ní ìtàn bá a bá wo orílẹ̀-èdè láti ọdún 1966 ní ilẹ̀ tó ti pa kọ́ ṣùdà tí gbogbo nǹkan tó ti yí dàndé ó fẹ́rẹ̀ jẹ́ pé à ń fi ọdún yin ọdún ni à ń fi ìjọba yin ìjọba ni tó sì lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀rù sì tún bara àlú fún ìjọba tí ń bọ̀ lọ́dún 2023 torí ètò ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2023 ni tí ìjọba tí ń bẹ lórí oyè yìí tí yóò ṣípò padà tí èkúdà ìṣàkóso tí ó bọ̀ sọ́wọ́ ẹlòmíì. Àwọn èèyàn kan ń tara pòrò àwọn èèyàn kan ń tara para àwọn èèyàn kan ti ń làágùn ní ooru wípé ìjọba wo lamọ̀ tó tún bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o ìjọba tó kọjá lọ làǹké pé ara ni aráàlú o ebi ń pa aráàlú o ebi ń pa àwọn èèyàn o ṣùgbọ́n nígbà tí ìjọba ti bẹ lóde yìí tó gorí àléfà a rí pé gbogbo nǹkan ò tún wá fò sókè ní ìlọ́po méjì bí ìlọ́po mẹ́ta mẹ́rin ni. Ìrẹsì táwọn ará lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí bí ọdún mẹ́jọ ọdún mẹ́wàá tí odidi àpò ìrẹsì tí ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ náírà tá à ń pariwo pé wọ́n ń gbà náà lójú wa ní Nàìjíríà ní àpò ìrẹsì ọ̀hún tó di ẹgbẹ̀rún mẹ́ta lé ní àádọ́ta 53,000 naira níta tí ń tà ní ẹgbẹ̀rún mẹ́jọ 8,000 tẹ́lẹ̀ rí. Epo ìjọba tó kọjá lọ àmọ́ iye tó fi epo sílẹ̀ kó tó kúrò lórí àléfà ìjọba tó dé yìí owó yẹn ti ra epo lórí 1,000 naira per litre lónìí yìí o. Àwọn tẹ́nu ń jẹ kò fò sókè ní ìlọ́po méjì o ṣùgbọ́n ní ìlọ́po mẹ́ta mẹ́rin ló fò sókè. Láṣẹ ní ká gbé onímọ̀ wá kí ló dé tí ìpọ́njú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń gbogbo sí i látọ̀dọ̀ àwọn tá à ń dìbò fún lọ́dún mẹ́rin mẹ́rin. Comrade ọ̀rọ̀ ló délẹ̀ yìí wọ́n ní bí ọ̀rọ̀ bá kòkè tó bá sì kanlẹ̀ ó níbi kan gbé ká. Ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí kí ni dí tí àwọn tá à ń dìbò yàn tán fi ń pọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú nígbà gbogbo àbí kí ló ṣokùnfà àpọ́njú ọ̀hún. Ẹ ṣé gan-an bàbá
kí Ọlọ́run kó wà pẹ̀lú wa. àmín. ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà tí a bá ní ká wò wọ́n ní amúkun ẹrù ẹ wọ ni wọ́n lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ọ̀rọ̀ ti wọ́ wá látìgbà tí Nàìjíríà ti fẹ́ mọ jẹ́ Nàìjíríà. Nígbà wo ni Nàìjíríà fẹ́ mọ jẹ́ Nàìjíríà? Ó ti ń lọ sí bíi 125 years ago tí arábìnrin Flora Shaw tó jẹ́ girlfriend Lord Lugard tó ti kọ́kọ́ fún wa ní orúkọ yẹn ní ọdún 1897 ní orílẹ̀-èdè British Columbia lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì nínú ìwé ìròyìn kan tó jáde ńgbà yẹn, ìwé ìròyìn London Times nígbà yẹn. Ibẹ̀ náà ti wọ́pọ̀ pè wá ní Nàìjíríà kó tó wá di wípé wọ́n kó wa papọ̀ ní 1914 kó tó wá di wípé wọ́n fún wa ní ètò ìṣèjọba ní ọdún 1960 kó tó wá fún wa ní ètò ìjọba pátápátá ní ọdún 1963. ẹ̀rí mo ṣe tó àwọn ọ̀rọ̀ yìí lẹ̀ ní àtìgbà tí wọ́n ti kọ́kọ́ kó wa pọ̀ ńgbà yẹn ní wàhálà yìí ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí a fura kó tó wá di pé ó fẹjú kẹ̀kẹ́kẹ́ báyìí bíi iná ọyẹ́. Tábà sọ pé nǹkan ṣé kò lọ́nà àbáyọ, kò sí nǹkan tó lọ ń dá láyé láburú ni ní dáadáa ni tí kì í sí ọ̀nà àbáyọ fún gbogbo tó lọ ń dá. A rí i pé tí èèyàn bá wà ní ipò kan tí ò tẹ́yàn lọ́rùn nígbà míì wọ́n máa sọ pé kéèyàn pawódà ṣe kó tún tẹ̀ sọ́nà míì bóyá ọ̀nà tó bá tẹ̀ sí yẹn yóò sunwọ̀n. Nígbà tí wọ́n ti ń tẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ kan náà ni èèyàn ó já ọ̀nà tí ó sì rojútu sí gbogbo ìṣòro tí ó ń dojú kọ. Ṣé wàá rí orílẹ̀-èdè Nàìjíríà àwọn nǹkan kan wà tó pamọ́ sí àwọn aráàlú ṣùgbọ́n tó hàn sí àwọn tó ń ṣèjọba lé wa lórí látàrí pé àwọn tó ń ṣèjọba lé wa lórí wọ́n mọ̀ pé ìjọba àbòsí làwọn ń ṣe lé wa lórí ṣùgbọ́n aráàlú ò kọbi ara sí i. Màá wá fi ọ̀rọ̀ yìí ṣe àkàwé pẹ̀lú orílẹ̀-èdè kan tó jẹ́ pé ara ti ní àwọn náà rí ti pẹ́ ṣùgbọ́n ńgbà tí ọlọ́mọ tú wọn lẹ̀ aráàlú ló dìde fúnra wọn tọ́lọ́ fi tú wọn lẹ̀. Nígbà tọ́lọ́ lẹ̀ tú wọn lẹ̀ orílẹ̀-èdè tí mò ń sọ yìí wọ́n wà ní ipò kejì ní àgbáyé ní orílẹ̀-èdè tí ọrọ̀ ajé ẹ̀ bùyàrí jùlọ lọ́wọ́ ipò kejì náà wà ìyẹn orílẹ̀-èdè China. Ká wá bọ́ sí orí ọ̀rọ̀ China ní kùnkùndùn ká wá fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Ní ọdún 1911 orílẹ̀-èdè China jẹ́ orílẹ̀-èdè kan tó jẹ́ pé ìyà ń jẹ wọ́n gidi nígbà yẹn tí wọ́n sì ń wá ojútùú sí ọ̀nà àbáyọ. Kí ló wá fìyà jẹ wọ́n? Ó ní àwọn ọba wọn nígbà yẹn ipò tán máa ń jẹ́ ńgbà yẹn àwọn tó ń ṣe adarí ìlú ńgbà yẹn ni lọ́balọ́ba wọ́n wá máa ń pe ìṣàkóso lọ́balọ́ba ńgbà yẹn ní king's monarchy tó jẹ́ pé ọba ni ó pàṣẹ tí ọba bá ń pàṣẹ lọ́wọ́ nígbà tá à ń sọ yìí ọmọ ọba náà tún máa ń láǹfààní àti pàṣẹ torí ilẹ̀ Yorùbá wọ́n sọ pé erin kì í fọ́n kọ́mọ ẹ̀ fọ́n ṣùgbọ́n nígbà yẹn lórílẹ̀‐èdè China tí erin bá ń fọ́n lọ́wọ́ ọbẹ̀ náà tún máa ń fọ́n nígbà yẹn ọ̀rọ̀ ẹ wá sú àwọn aráàlú pé ibo la fẹ́ báyàrá já o gbogbo wọn bá dìde wọn bá pètè pèrè wọn bá dìde pé tọ́ àwọn ọba wọ̀nyí á lé wọn kúrò lórí ipò tán wáyé á fẹ́ ìṣèjọba àwọn lọ́ba yìí mọ́ ìṣèjọba wọn ó ń dà wá láàmú ẹ mọ́ gbálàyé mi o nígbà táráàlú dìde ní kété táráàlú dìde pé àfẹ́ ọba lọ́ba ní ìlú wa mọ́ àwọn náà ń dà wá láàmú. Ǹjẹ́ mọ̀ pé àwọn tó jẹ́ bíi elétò ààbò àwọn náà darapọ̀ mọ́ aráàlú àwọn tó jẹ́ bíi elétò ààbò ìlú nígbà yẹn wọ́n darapọ̀ mọ́ aráàlú láti lé àwọn lọ́ba ẹ̀ kúrò lórí ipò tán wà nítorí pé àwọn náà fi ara ní aráàlú. Ẹ wá jẹ́ ká wo China láti gbà yẹn dàsìkò yìí a rí i pé China wà ní orílẹ̀-èdè tí ọkàn wọn balẹ̀ wọ̀kùwọ̀kù báyìí lágbàáyé látàrí pé wọ́n gbé ìgbésẹ̀ tó lówúra àwọn aráàlú gbé ìgbésẹ̀. Ẹ wá já ọba ṣe ń ṣe ètò ìjọba wọn bọ̀ láti gbà yẹn títí dàsìkò yìí tí wọ́n bá ń sọ orílẹ̀-èdè tó ní ibi tí ó ní kọ̀ǹténà tó ti lè lóòdù àwọn kọ̀ǹténà jù àwọn ẹrù inú àgbá lọ sórílẹ̀-èdè mi China ní bíi state 8 tó jẹ́ pé èèyàn ò gbé bẹ̀ kọ̀ǹténà lásán náà fi bẹ̀ lóòdù bí Èkó ṣe wà tó jẹ́
ibi tí omi òkun wà bẹ́ẹ̀ náà ni yẹ́ mọ̀ pé state kan ní Èkó lára Nàìjíríà bẹ́ẹ̀ni kán wá fi gbogbo Èkó yẹn kán fi ṣe ibi tí wọ́n ti máa lóòdù kọ̀ǹténà jáde lọ sí àwọn orílẹ̀-èdè àgbáyé káàkiri kékòó jẹ́ bí fátírì tó jẹ́ pé iléeṣẹ́ pọ̀ ń bẹ̀ jẹ́ pé oríṣiríṣi ẹrù ló lè máa ti bẹ̀ lóòdù jáde lọ sí àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. China wá ní state mẹ́jọ irú rẹ̀ tó jẹ́ pé kọ̀ǹténà lásán náà fi ń lóòdù jáde lọ sí gbogbo orílẹ̀-èdè àgbáyé láìsí pé bóyá àwọn èèyàn ń gbé bẹ̀ bí ìlú ìyẹn dúró. China tún ṣe ètò ọ̀gbìn tó jẹ́ pé tí a bá ń sọ̀rọ̀ pa àwọn tó ní ìrẹsì tó dáa jù lágbàáyé báyìí tá a bá mú China ṣàkọ́kọ́ àmọ́ mú wọn ṣe kejì ọ̀kan wà ní kẹta nítorí wọ́n mú ètò ọ̀gbìn lọ́kùnkúndùn wọ́n dá oko lọ́pọ̀ yanturu tí wọ́n sì ń ta sáwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé yàtọ̀ sí eléyìí táwọn ń jẹ fúnra wọn nínú ìlú wọn. Wọ́n yó wọ́n tún ní àjẹṣẹ́kù tí wọ́n tún ń tà sí òkèèrè ìyẹn náà dúró. tó máa ń sọ̀rọ̀ ń pa wípé ìmọ̀ ẹ̀rọ òde òní China ti gba wájú lọ́wọ́ yìí ìdí nìyẹn tẹ́ fi rí tí ọrọ̀ ajé wọn ń bùyàrí. Kò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́fẹ̀ẹ́ lò lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà ní sítẹ́ẹ̀ ní bá ọwọ́ China lára tó bá ti yàtọ̀ sí àwọn ilé tó ń wá láti orílẹ̀‐èdè Amẹ́ríkà kó mọ́ dàbí ìpolówó àbá dárúkọ. bẹ́ẹ̀ni. tó bá ti yàtọ̀ sáwọn ilé tó ń wá láti orílẹ̀‐èdè Amẹ́ríkà eléyìí tó kù tá à ń lò jù lọ́wọ́ yìí ní orílẹ̀‐èdè Nàìjíríà China ni. Bákan náà àwọn oríṣiríṣi ọkọ̀ tó jẹ́ pé China ṣe jáde tí à ń lò tí wọ́n sì ń lò káàkiri ní orílẹ̀‐èdè àgbáyé. kámọ́ wàá dènà pẹ́nu a rí ibi tí China wà lónìí mo sì sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí China ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni àti ìgbésẹ̀ tán gbé tán fi wà ní ipò tán wà lónìí. ṣùgbọ́n ẹ jẹ́ béèrè báyìí ní gbogbo àlàyé tí ẹ ṣe lọ kalẹ̀ ẹ̀rántó yìí bá a bá sọ nípa iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ wa dáa lórílẹ̀‐èdè Nàìjíríà Mercy Ọmọdúnládé bẹ́yẹn bá jẹ àgbàdo kù àgbàdo tó jẹ́ kù gbòòjù síwájú tàbí ò bá sọ́ra yóò kú o. bẹ́yẹn san ata gan tó domi ẹ̀nù sórí sẹ́mẹ́ǹtì yóò wù. Barrister Yẹmí Òṣòdì ó sọ̀rọ̀ kan lójú mi nígbà tí wọ́n ń ṣe ìnáwó nílé wọn inú ilé wọn nínú ọgbà ilé wọn náà ti lo ata tán fi ṣe ìnáwó wọn nígbà tí ìyàwó wọn tí ó ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba bí wọ́n ti wá ń fọ tòmátò tí wọ́n ń fọ ata gbogbo omi rẹ̀ tó dà sọnù lórí símẹ́ǹtì wọn níbi tí símẹ́ǹtì tó ti fọ́ nínú kọ́ńpàǹdì wọn náà gba lé wọn gbogbo àwọn ihò tójú símẹ́ǹtì ti fọ́ wọn gbogbo tòmátò tó wọ ọbẹ̀ àtàwọn ata tó wọ ọbẹ̀ gbogbo rẹ̀ ló sọ tó sì bẹ̀rẹ̀ sí ní wù pé nígbà tí tòmátò rẹ̀ tó so tán ó níye àkókò tó wọ́n fi jẹ tòmátò àtàtà wọn àwọn ká tòmátò bẹ̀ àwọn fi ṣe odidi ọbẹ̀ nílé bàbá ń sọ àlejò wa bẹ́ẹ̀ tí ń ṣe ọ̀rọ̀ lálàyé yìí bàbá ń sọ ká ní ilẹ̀ tó dá ilẹ̀ ọlọ́ràá fún iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà dáa bí ìgbà tí wọ́n Ọlọ́run Olódùmarè tó fi ìgbálẹ̀ tó gbá gbogbo àwọn àlùmọ́ọ́nì ayé tó wá gbà sórílẹ̀-èdè Nàìjíríà ni bàbá ń sọ nípa àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ìtọ́lọ̀ tó fi dín nítorí orílẹ̀-èdè Nàìjíríà kí ló wá dé tí ìpọ́njú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi ń gbogbo sí gbogbo gbà. ẹ ṣe rí bí tẹ́ ẹ mẹ́nu lọ láti wá fọgbà yẹn ga láti sọ kùnkùndùn ọ̀rọ̀ ṣe rí ìdí tí ìpọ́njú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń pọ̀ sí gbogbo gbà ó ní wípé a ti ṣe ẹsẹ̀ gbé látàárọ̀ ọjọ́ wa àkọ́kọ́ ẹsẹ̀ tá a sì gbé a rí i pé tá a bá wo orílẹ̀-èdè Nàìjíríà dáadáa ó kún fún ẹ̀yà lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ pé tí a bá wo àwọn orílẹ̀-èdè tó làmìlaka bíi China tí mo fi ṣàkàwé ẹ̀yà kan ni wọ́n èdè kan ni wọ́n. ní orílẹ̀-èdè China bẹ́ẹ̀ni ẹ̀yà kan péré ni wọ́n. ẹ̀yà kan ni wọ́n èdè kan ni wọ́n ìṣesí kan ni wọ́n àṣà kan ni wọ́n ìjẹ wọn ìkan náà ni ìwáṣọ wọn ìkan náà ni ìsọ̀rọ̀ sí wọn ìkan náà ni. ǹjẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ yẹn kọ́kọ́ bára mu kò bára mu. ìdí nìyẹn tẹ́ fi rí ìṣòro tó ń gorí ìṣòro nítorí káwọ́kọ́ wò bí eléyìí lórílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn ẹ̀yà tó pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà
ẹ̀yà Haúsá lẹ̀yà àkọ́kọ́ wọ́n kó bí 25% láwọn ẹ̀yà tó pọ̀ jù. Ẹ̀yà Yorùbá tẹ̀lé a kó bí 21%. Ẹ̀yà Ìgbò tẹ̀lé wọ́n kó bí 15%. Ẹ̀yà Ìjọ Niger Delta wọ́n tẹ̀lé wọ́n kó 8%. Ẹ̀yà Fúlàní wọ́n kó 3%. Ṣé ẹ gbọ́ mo ṣe tó ọ̀rọ̀ ìkàlẹ̀? Bẹ́ẹ̀ni. Wọ́n kó 3%. Àwọn ẹ̀yà tó kù kọ́kọ́ gbogbo wọn papọ̀ wọ́n kó bí 10%. Ẹ wá jẹ́ àwò ẹ̀yà wo ló ń dominate orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ̀yà tó jẹ́ 3% ni. ẹ̀yà Fúlàní. Ẹ̀yà Fúlàní tó jẹ́ 3%. Àwọn ni wọ́n dominate gbogbo ibi tó ṣe kókó lórílẹ̀-èdè Nàìjíríà. Seaport wa ẹ̀yà Fúlàní ló dominate ẹ̀. Airport wa ẹ̀yà Fúlàní ni. Tá bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ ẹ̀yà Fúlàní ni. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ètò ọ̀gbìn ẹ̀yà Fúlàní ni. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa gbogbo ẹlẹ́kànjẹ̀ka níbi ológun ẹ̀yà Fúlàní ni. Ọlọ́pàá ni o, custom ni o, immigration ni o, civil defence ni o, air force ni o, navy ni o, army ni o, ẹ̀yà Fúlàní ni ló dominate gbogbo àwọn tá à ń sọ. Tá a bá tún wá sọ̀rọ̀ nípa ètò ìdájọ́ ẹ̀yà Fúlàní ni. Ẹ rí i pé tá a bá tún wá sọ̀rọ̀ nípa wípé káṣòfin ẹ̀yà Fúlàní ni. Gbogbo ibi tó jẹ́ tó lówúra lórílẹ̀‐èdè tó jẹ́ pé ẹ̀yà míì lè dìde kan takò wípé àfẹ́ irú nǹkan báyìí ẹ̀yà Fúlàní ti wà ní gbogbo bẹ̀ pátá kò wá jẹ́ kẹ́yà míì lágbára àti sọ̀rọ̀ pa àfẹ́ nǹkan báyìí àfi nǹkan tí ẹ̀yà Fúlàní bá fẹ́ tó sì jẹ́ pé àwọn náà kó 3%. Ìdí nìyẹn tẹ́ fi ń rí wàhálà wa tó ń gògò sí lójoojúmọ́. Ìjọba tá a wá ń practice lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ kọ́kọ́ ṣàpèjú ẹ wo àwọn tó fún wa lómìnira. Britain wọn ò kó gbogbo agbára wọn ò kó lọ́wọ́ ààrẹ. lọ́dọ̀ tiwọn gbogbo agbára wa ń bí bẹ́ẹ̀ fẹ́ sọ ní state kan ẹ gbọ́dọ̀ dé Àbújá. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ondo state pẹ̀lú nǹkan tí Akérédolú ṣe tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. Ẹ rí i pé Chief Anthony General ó bá gómìnà Ondo state ó ń bá fà wípé kò sí nǹkan tó ń jẹ́ Àmọ̀tẹ́kùn pé bóyá Àmọ̀tẹ́kùn ó lò bọn àbí wọn ò lò bọn. nínú Abubakar Malami tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ní United Kingdom tá à ń sọ yìí prime minister náà ń lò gbogbo agbára tó wà lọ́rọ̀ prime minister ọwọ́ ilé ìgbìmọ̀ asòfin ló wà. ó pè kárí. Níwọ̀nba ìgbà tí prime minister bá ti ṣe tí wọ́n fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbọ́yọ́ bíi jìgá. Ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà bí ìjẹ́yìn ti rí gọ́fìnà kan tó resign. Ọ̀dà jẹ́ kí n wá béèrè báyìí ẹ jẹ́ n béèrè báyìí àlejò wa. Tó bá wo ilẹ̀ Bìrìtìkó ní Britain lọ́hùn United Kingdom tí wọ́n ń pè lónìí ẹ jẹ́ mọ̀ pé kì í ṣe orílẹ̀-èdè kan ní United Kingdom. Bẹ́ẹ̀ni. Orílẹ̀-èdè bíi mẹ́rin. Bẹ́ẹ̀ni. ló parapọ̀ tó di United Kingdom. Síbẹ̀ ètò ọrọ̀ ajé wọn ó rọrùn fún àwọn aráàlú wọn. Ètò ìṣúná àlàkalẹ̀ ètò láwùjọ ètò ààbò gbogbo nǹkan ló ń lọ ní mẹ̀lọmẹ̀lọ lọ́dọ̀ tiwọn létòlétò orílẹ̀-èdè mẹ́rin ló ṣe papọ̀ tó di United Kingdom. United States of America ẹ rí pé kì í ṣe orílẹ̀-èdè kan ló kórajọ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè pé ìpọ́nná yan tí ìyà tí ń jẹ wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà yìí kò jẹ wọ́n débi pé ìyà ń jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn orílẹ̀-èdè yìí náà ń sá lọ sí tọmọ Nàìjíríà tó bá ṣe iṣẹ́ tí ò bá ní láárí ń bì tí ó sì dọ̀hùn tí ó ní láárí ṣùgbọ́n ọmọ Nàìjíríà tó wà nílé tí ebi ó sì máa pa wọ́n àwa tá à ń dìbò àwa là ń jìyà àwa là ń rògbò ìpọ́njú ní Nàìjíríà ṣùgbọ́n wọn tá à ń dìbò fún ó dà ń pé gbogbo ọrọ̀ àti àlùmọ́nì orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wàrà àtòyìn Nàìjíríà wọn nìkan ní ń jẹ́ kí ló dé tí orílẹ̀-èdè rẹ̀ rí bí ìtàwọn orílẹ̀-èdè tí ó jẹ́ òkè òkun tó dẹ̀ yẹ pé àwọn kìí ṣe orílẹ̀-èdè kan ní wọ́n dá ṣèjọba mẹ́rin náà papọ̀ tán dì kan tí nǹkan ò sì dàrú fún wọn. Ẹ ṣe ìbéèrè tẹ́ béèrè ká kọ́ fi orílẹ̀-èdè United Kingdom ká fi ṣàpẹẹrẹ lórílẹ̀-èdè United Kingdom a ní country mẹ́rin tó jẹ́ United Kingdom a ní Wales a ní Scotland a ní Iceland a dẹ̀ ní England. Ṣé wàá rí orílẹ̀-èdè mẹ́rin tí mò ń dárúkọ gbogbo wọn ló ní prime minister tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. tán ní aṣojú ìjọba lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni wọn ò lo president ẹyọ kan wọ́n ní prime minister tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé ó ní ìjókòó tó máa pa wọ́n pọ̀ tó bá di ìgbà tó fẹ́ ṣe ìpàdé àpapọ̀
tí ó bá ti kúrò ní orí tó bá ti yàtọ̀ sí pé bóyá ìpàdé àpapọ̀ oníkálukú ń dá ṣèjọba ẹni ní ẹnu lọ́ọ́lọ́ yìí orílẹ̀-èdè Scottish wọ́n jáde táàmọ̀ sí Scotland wọ́n jáde páwọn fẹ́ kúrò lára England tó bá mọ̀ fi di 2023 a sì rí pé Boris Johnson náà ti pè fún kíní yẹrí kó tó kúrò lórí olóòtú ètò ìjọba United Kingdom pé òun náà fẹ́ kó England kúrò lára United Kingdom fẹ́ kó wọn kúrò lára àjọ United Kingdom wọ́n pín ìjọba wọn lẹ́lẹ́kànjẹ̀ka wọn ò gbé ìjọba wọn ò gbé sí agbára kan ìdí nìyẹn tẹ́ fi rí tí àwọn kan pariwo ní Nàìjíríà yìí pé ká padà sí restructuring nítorí pé nígbà tá à ń ṣe restructuring prime minister lání àti ceremonial president oníkálukú dúró ní region ẹ̀ tí wọ́n ń develop ìlú wọn ìdí nìyẹn tá a fi tètè rí pé ilẹ̀ Yorùbá sáré develop ní kankan gbà yẹn nítorí pé oníkálukú ń develop agbègbè ẹ̀ òun náà ni orílẹ̀-èdè United Kingdom tá à ń sọ yìí òun làwọn náà ń ṣe Scottish wọ́n ní ọlọ́pàá tiwọn àti army tiwọn England wọ́n ní ọlọ́pàá tiwọn Wales wọ́n ní ọlọ́pàá tiwọn ní Nàìjíríà ní ìsìn báyìí ká sọ pé gbogbo ilẹ̀ kóòtù òjìrè lápapọ̀ a ní ọlọ́pàá tiwa tó jẹ́ ọlọ́pàá kóòtù òjìrè tó jẹ́ ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá Ìgbò náà ní tiẹ̀ Haúsá ní tiẹ̀ Fúlàní ní tiẹ̀ tó ní kálukú dúró tán wá ń ṣọ́ agbègbè wọn ẹ rí i pé kò sí baba ńlá ku ẹ̀yà kan tán bí dáa kó wọ ẹ̀yà míì wá láti wá mọ ṣiṣẹ́ ibi kò sì ní sí bí ẹ̀yà míì ò ṣe fẹ́ wọ ilẹ̀ yín wá tẹ́ ẹ̀ ní mọ ọ̀nà ju ẹ̀yà tó fẹ́ wọlé yín wá yẹn àjòjì tó fẹ́ wọlé yín wá lọ. kódà a ṣe àlejò ojú òní tèyí gbogbo ẹ̀yin èèyàn lù ìdí tó fi jẹ́ pé ìpọ́njú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi gògò tí ara ń ní torí lẹ́tà àlejò lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìgbà oníkókó tà ń pẹ̀ kẹ́lù lónìí tá a sì láwọn onímọ̀ aláwọn akọ́ṣẹ́mọṣẹ́ aláwọn ọ̀jọ̀gbọ́n aláwọn ọ̀kàwé aláwọn ọ̀mọ̀wé aláwọn aṣòfin aláwọn amòfin aláwọn onímọ̀ ẹ̀rọ àtàwọn ẹ̀rọ ìgbàlódé gbogbo tá aláwọn onímọ̀ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ àrùn tí ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà ò máa padà o ó dáa ẹ má ti yí kú ń bẹ́ o à ń padà bọ̀ ẹjẹ àdókè lọ́nà náà. orí ètò gbàgede ìlú náà ni a ṣì wà abala tí ó dẹ̀ kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n náà ni abala tí a wà níbi tí àlejò wa ti ń bá wà yànnàná ẹ̀ látòrò fún èyí tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wọn ẹ wò ẹ ṣì bá nǹkan ṣe kí ni ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ̀wọ̀n kẹjẹ́ ká máa ṣe kí ni ká máa bá ètò lọ àlejò wa kú jòkó ẹ̀yin tí mi fẹ́ béèrè nípa ẹni pé lórí ọ̀rọ̀ pé ìpọ́njú tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ ǹjẹ́ ṣé àkàdé sọ pé ìrètí wà fún wa wípé tí a bá ṣe ètò ìdìbò 2023 tí ó ń bọ̀ ẹ̀ àbájẹ́bi pé tọ̀ pé tá a máa parí ètò ìdìbò 2023 o àti ìgbà yẹn láti wọ́n máa jẹ kókó bí àwọn olóṣèlú ṣe ń ṣèlérí báyìí pé gbogbo wàhálà àti ìpọ́njú ni ó dópin torí gbogbo kandidate ní sọ bẹ́ẹ̀ báyìí ṣé ìrètí wà pé tá a bá parí ètò ìdìbò 2023 nǹkan yí padà sí dáadáa. ẹ ṣe gan-an Yorùbá náà ló máa sọ wọ́n ní ká ti bí ìsáná kí èso oògùn àṣẹ rí àkọ́kọ́ tí kọ́kọ́ fi dá yín lóhùn àti àwọn aráalé tí wọ́n ń gbọ́ wa ni wípé kándídéètì tó jáde kó fẹ́ ṣàárẹ̀ ṣáwọn aráalé ló kọ́kọ́ fà kalẹ̀ kó tó jáde. pátì ló fà kalẹ̀ pátì ló fà kalẹ̀ ẹgbẹ́ òṣèlú ló fà wọn kalẹ̀ ẹgbẹ́ òṣèlú kì í ṣaráalé ló fà wọn kalẹ̀ kì í ṣaráàlú ẹgbẹ́ òṣèlú ló fà kalẹ̀. ìyẹn gbàpò tí ó jókòó tábà tún ní ká wò ó ẹ wá jẹ́ àwòye tí ẹnì kọ̀ọ̀kan wọ́n fi ṣe primary election ní ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n fi gba tíkẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni táwọn kọ́ fi gba tíkẹ́ẹ̀tì nígbà tó gba tíkẹ́ẹ̀tì tán èló náà fi ṣe primary election nígbà tó ṣe primary election tán èló náà fi ṣe campaign tó fi ṣe campaign lọ́wọ́ yìí ṣe rí ìṣètò ìjọba Nàìjíríà ká fi wé wípé gọ́fìmẹ̀ntì ò ní owó ṣùgbọ́n àwọn tó ń ṣèjọba politician wọ́n lówó ta ni gọ́fìmẹ̀ntì ìlú ni gọ́fìmẹ̀ntì ìlú ò lówó ṣùgbọ́n àwọn tó jẹ́ adarí ìlú tó jẹ́ bíi èmi ni gọ́fìnà ni
èmi ni president ni èmi ni minister ni èmi ni senator ni gbogbo wọn lówó wọn sanra ṣùgbọ́n ìlú tán ń darí ẹ̀ wọ́n nílùú yẹn ò lówó ìjọba sọ pé kò sówó lápò ìlú yẹn púọ̀ ìjọba ń gbé owó yáwó. bẹ́ẹ̀ ni ìlú yẹn púọ̀ ṣùgbọ́n àwọn tó ń darí ìlú wọ́n lówó ta ló wá ń tan rẹ̀ jẹ tí ẹni tó ń darí ìlú ló ń tàn yẹn jẹ ni àbí ìlú àbáráàlú àbáwọn wo ló ń tanra wọn jẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fúndì èyí tí a bá ní ká wò pé ṣé tí a bá ṣe election 2023 ṣó lè dín ìṣòro wa kù àbí ṣá lè rí ọ̀nà àbáyọ wípé ẹni tó bá wọlé o yóò jẹ́ kí ìlú dáa kò sí àrídájú wípé ìlú máa dáa tí a bá ṣètò ìdìbò ní ọdún 2023 ìdí rèé o ìdí àkọ́kọ́ ó ní òfin tá à ń lò ìwé òfin wa ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà lápèjúwe bóyá ẹ̀yà Yorùbá ló bọ́ síbẹ̀ ẹ rí i pé mo ti kọ́kọ́ dárúkọ population ẹ̀yà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni bá a ti pọ̀ tó bóyá ẹ̀yà Yorùbá ló bọ́ síbẹ̀ àbẹ́yà Haúsá àbẹ́yà Ìgbò àbí ẹ̀yà míì nínú àwọn ẹ̀yà tí ó ń díje fún ipò ààrẹ ló bọ́ síbẹ̀ irú àwọn èèyàn wo ló kọ́kọ́ fẹ́ kó mọ́ra tí wọ́n jọ ṣètò ìjọba. àwọn èèyàn tó wà ní apá àtọ̀dọ̀ tí. ǹjẹ́ àwọn tí ẹ̀yin fọwọ́ sí tèmi fọwọ́ sí ǹjẹ́ wọ́n káàkiri ilé kọ̀ọ̀kan a ká sọ pé agboolé kọ̀ọ̀kan ká má sọ wípé ilé lágboolé nísìnyí báyìí oníkálukú ló ní orúkọ mọ̀lẹ́bí pé mọ̀lẹ́bí báyìí o ǹjẹ́ ẹni ọmọ tó qualify láti ṣe nǹkan báyìí fún wa ẹ bá wa fà jáde kán wá káàkiri agboolé kọ̀ọ̀kan kán wá yan aṣojú láàrin gbogbo mọ̀lẹ́bí pé ìwọ máa lọ bẹ̀ ìwọ máa lọ bẹ̀ ìwọ máa lọ bẹ̀ á rí i pé kò sí yẹn ń bẹ̀ ìjọba tán ṣe lé wa lórí ni wípé ẹni tó náwó fún yẹn kó tó wọlé bóyá lápèjúwe mo fẹ́ jáde fún president mo wá bá yá bàbá JPC lówó ṣó fẹ́ jáde èmi lówó tí ń gbé fún ọ tó fi ṣe campaign tó fi wọlé ṣùgbọ́n tó bá ti wọlé o candidate mẹ́ta ni mo ní nílẹ̀ o tí wọ́n fà kalẹ̀ látọ̀dọ̀ mi ipò ńlá mo ti fẹ́ kán wà nítorí owó tí mo ná owó gidi ni tó kọ ìtàn. tó túmọ̀ sí pé bí ẹni tó ń lọ ṣe ń retí àbọ̀ tọ̀dọ̀ tiẹ̀ sápò tọ̀dọ̀ tiẹ̀ gbogbo àwọn tó wà lápá rẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ fún làwọn náà ṣe kí àwọn náà ń retí sápá ẹ jẹ́ kí mo wá béèrè báyìí ṣé kò tíì sí ìgbà kan rí ní orílẹ̀-èdè Nàìjíríà wà yìí tí bóyá ẹnìkan láti ipa igun mi ìfẹ́ mọ̀ bóyá èèyàn láàrìgbá bíyá ní gúúsù tó ti jáde tó ti darí wa rí tó lè jẹ́ pé ó mú gbogbo àwọn tí ó bá ṣiṣẹ́ ní gbogbo orígun ní gbogbo àwọn ẹ̀yà tó kù tó lè pé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe bí ó ti dáa pé ṣùgbọ́n tó dáa tá máa wò pé tàn bóyá tẹ́lómìn náà bá débẹ̀ ó lè worú yẹn kó lè wọ àwòkọ́ṣe nǹkan ṣe tó dá ńgbà kan. tá a bá fi máa dìbò ọdún 2023 èèyàn náà ó tún dá. bá a ṣe rí kì í ṣe pé bóyá ààrẹ tó ti mú yàn ní àwọn ẹ̀yà kọ̀ọ̀kan kan ṣàdarí ó pọ̀ dáadáa ààrẹ tó lọ kí Buhari tó débẹ̀ ààrẹ Goodluck Jonathan ó máwọn èèyàn káàkiri ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ó máwọn èèyàn káàkiri ǹjẹ́ bí máwọn èèyàn káàkiri ǹjẹ́ ó ṣàǹfààní bí kò ṣàǹfààní tó ṣe nítorí ìwé tán fi ń ọpẹ́rẹ́tì ìwé tí ò dáa ni tá ń pè ní manual ẹgbọ́n kan lẹ́ni sinmi ẹ́ńjìn ọkọ̀ ò dáa ọkọ̀ yẹn dáa tó ó dùn wò lójú ṣùgbọ́n ẹ́ńjìn ò dáa kí ló fẹ́ wa ọkọ̀. ó dà jẹ́ kí n béèrè báyìí àlejò wa kí ló dé táwọn tá à ń dìbò fún Nàìjíríà wọ́n bá ti ń ṣèpolongo wọ́n máa ṣe oríṣiríṣi ìlérí pé ìlú ó dẹ̀rọ̀ a ó tu aráàlú eku ó kì bí ẹyẹ ẹyẹ àbí eku ó kì bí eku ẹyẹ ó kì bí ẹyẹ ṣùgbọ́n tó jẹ́ pé ńgbà tán bá gorí àléfà tán òdìkejì gbogbo ìlérí tán ṣe láàmú rí bí àpẹẹrẹ ààrẹ tó wà lórí àléfà yìí kó tó di pé gorí àléfà wọ́n ń promise wọ́n ń ṣèlérí wípé ẹgbẹ̀rún mẹ́ta iṣẹ́ àbí mílíọ̀nù mẹ́ta iṣẹ́ lọ́dọọdún mílíọ̀nù mẹ́ta iṣẹ́ lọ́dọọdún tí wọ́n mọ̀ pèsè ṣùgbọ́n báyìí ààrẹ kan náà ló ń sọ wípé àwọn gíráduwétì kí wọ́n mọ wá ojútùú sọ̀rọ̀ ara wọn pé kò sí iṣẹ́ lákàtà àjọba iṣẹ́ kankan kò sí lákàtà àjọba ààrẹ kan náà ló ń sọ. kì í tiẹ̀ tún wá ṣèyún nìkan oríṣiríṣi lèyí náà tẹ̀ tó sọ pé wọ́n ti àti gbọ́
àti gbọ́ ìpíngbà tó wà lórí àlìfáà wọn sọ pé tó fún gbogbo àwọn tó lọ iléèwé tí wọ́n tó jẹ́ àwọn ọmọ yunifásitì tó bá yẹ pé pàápàá jùlọ láwọn tó wà ní apá ẹ̀ka ẹ̀kọ́ tó yẹ pé àwọn tó lọ ṣe bí education ní pé tó àwọn ò ṣe kí ni kí wọ́n máa kán fi ọkàn balẹ̀ àwọn mọ̀ fún wọn ní owó láti ràn wọ́n lọ́wọ́ pé bíyá ìwé ló fẹ́ fi rà ṣé iléèwé ló fẹ́ fi owó iléèwé ẹ̀kọ́ ló fẹ́ fi san tẹ́gbà tó bá máa jáde ọkàn balẹ̀ pé tó a lọ léèwé a gba ẹ̀kọ́ àwa náà fẹ́ dá padà fún orílẹ̀-èdè wa tẹ́kùngbà tó máa rí bí a nínú èèyàn bíi ọgọ́rùn tó gba láàrin ẹgbẹ̀rún kan tó gba fọ́ọ̀mù pétọ̀ àṣe tẹ́kọ̀ bí èèyàn márùn-ún náà wà mú bẹ́ẹ̀ kí ló dé torí. kí ló ti jọ pé ìjọba àwọn tó wà níjọba tá à ń dìbò fún kò sí ìlérí tán ṣe tán mú iṣẹ́ rí ààrẹ tó wà lórí àlééfà yìí ó ní bí ó bá di December 2016 pé rìfánẹ́rì Port Harcourt yóò ṣe tán ó kó oṣù márùn kó tó kú lórí àlééfà báyìí lọ́dún mẹ́jọ rìfánẹ́rì kankan ò ṣe tán Nàìjíríà kí ló dé kí nìdí ṣé Nàìjíríà ò lówó tí a fi ṣe gbogbo nǹkan wọ̀nyí tí epo fi ké bí eku tí ẹyọ fi ké bí ẹyẹ ni àbí àmọ́ tó yẹ ká ṣe ni. ẹ má jà fúnra wa ní bódìdí ṣán mo ti sọ síwájú pé amúkọ ẹrù ẹ wọ wọn lókè lẹ ń wo ẹwò sàlẹ̀ ṣe rí gbogbo ìlérí tí àwọn ààrẹ àbí àwọn gómìnà àbí àwọn sẹ́nítọ̀ àbí rep tó bá ń ṣe nígbà tó bá ń polongo ìbò ṣe rí ìwé òfin tí wọ́n gbé dání tí wọ́n ń lò yẹn kò lè jẹ́ kán rí ṣe nítorí pé àbòsí ló kúnnú ìwé òfin yẹn nígbà tẹ́ bá wo gbogbo agbára ìlú sùnsùnsùn tẹ́ gbé lọ́wọ́ ẹnìkan tó jókòó sábùjá tó wá ń pàṣẹ lórí gbogbo state ṣé ẹ mọ̀ pé ní àwọn orílẹ̀-èdè tá a dárúkọ yìí ó lójú iṣẹ́ kánsẹ́lọ̀ ló iṣẹ́ tiẹ̀ chairman níṣẹ́ tiẹ̀ gómìnà níṣẹ́ tiẹ̀ aráàlú mélòó gan ló mọ iṣẹ́ tó yẹ kí president ṣe aráàlú mélòó ló mọ̀ kákọ́ bira wa léèrè aráàlú tó mọ̀ ò tó nǹkan iṣẹ́ mẹ́ta níṣẹ́ president gbogbo ìlú àwọn ìlú tẹ́ ń wò tán láàmì láàka yẹn iṣẹ́ mẹ́ta péré ni president ń ṣe iṣẹ́ àkọ́kọ́ àwọn ni wọ́n ń mójútó ètò nǹkan agbára ìlú bí ààbò pẹ̀lú orílẹ̀-èdè míì a máa ní foreign relationship tí olóyìnbó ń pè ní foreign relationship ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan ààrẹ ló ní agbára yẹn dání òun ni ó dúnàdúrà pẹ̀lú gbogbo àwọn orílẹ̀-èdè ìyẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni owó kọ́rẹ́ǹsì orílẹ̀-èdè bó ṣe máa lágbára sí ọwọ́ ààrẹ ló wà. bí yóò fẹ́ já wálé àbò fẹ́ lọ òkè bẹ́ẹ̀ ni wà lójú tó wà. bẹ́ẹ̀ ni ọwọ́ ààrẹ ló wà ẹlẹ́ẹ̀kẹta òun ni ètò ogun jíjà bẹ́ẹ̀ ni ọwọ́ ààrẹ ló máa wà bóyá orílẹ̀-èdè kan o wọ́n ń jà orílẹ̀-èdè kan o àbúrílẹ̀-èdè kan fẹ́ gbógun tó orílẹ̀-èdè wa o ọwọ́ ààrẹ ló wà ṣé wàá rí ètò ààbò inú ìlú ọwọ́ àwọn gómìnà ló wà kò sí lọ́wọ́ ààrẹ. ààbò ìpínlẹ̀ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ọwọ́ gómìnà ló wà. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. àbájẹ́bi torí mo mọ̀ pé àwọn ìgbà míì wà tẹ́yẹ pé bíyẹn bó bá ṣe nǹkan kódà bó bá pe àwọn ajagun aláṣọ gírin àwọn ti sójà lórílẹ̀ ní ìpínlẹ̀ kan tó bá tí ì gbàṣẹ. ìwọ gan gé kan rìn ọ̀rọ̀ sójà ló ń sọ tó fi dà lálẹ́ àwọn ọlọ́pàá là ń sọ pa rẹ̀ ọlọ́pàá wọ́n ní gómìnà lágbára lórí ọlọ́pàá wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Èkó láàrin gómìnà Èkó pẹ̀lú dídí ọlọ́pàá ń jó ní tí ó ń wí fún gómìnà pé kò lè pàṣẹ fóun. wọ́n rà àlejò wa jẹ́ kí n béèrè báyìí epo tó jẹ́ pé epo ni gbogbo Nàìjíríà rọ̀gbọ̀kún lé lórí epo wọ́n gógó ìjọba àpapọ̀ àbí ilé epo NNPC wọ́n ń ṣèlérí pé epo tá a lò ní ọjọ́ 24 34 days pé wà ní àgbá pé káfọkànbalẹ̀ pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o ṣùgbọ́n báyìí ààrẹ epo wà lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ìlú dá páro àwọn èèyàn ń tò aríbitá ti ń repo 500 naira per litre. tó sì jẹ́ pé bí ọjọ́ méjì náà tún fi ń tò. kí wọ́n máa tò sí ilé epo èyí ó dúró jókòó bẹ́ẹ̀. nígbà tá ààrẹ epo lò iná ọba tó yẹ ká tún máa lò gẹ́gẹ́ bí wọ̀rọ̀kọ̀ tá a mọ̀ fi ṣàdá táwọn olóògbé ń pè ní alternative iná ọba ààrẹ epo lò báyìí epo petro ó dọ̀wọ́ gógó àti owó rà ó dọ̀ràn kerosene ò ṣe é rà gáàsì tó yẹ ká tún lè fi dáná gáàsì
owó rẹ̀ burúkú ní kejì owó burúkú ní wọ́n tó ń ta kejì kan. wọ́n sì náà ṣe rí ibi tí wọ́n ti ń wa epo àti gáàsì. iná ẹ̀lẹ́tíríkì tó yẹ ká tún máa fi dáná gbogbo ìlú tó wà lókùnkùn kí ni ìjọba fẹ́ ṣe kí ni àwọn tí à ń dìbò fún yìí kí ni wọ́n fẹ́ ṣe tó fẹ́ tu aráàlú lọ́rùn gan kí ló dé. olóòtú ṣe rí tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ni ó máa fi nílẹ̀ mo ti fi ọ̀rọ̀ orílẹ̀-èdè China. ẹ sọ̀rọ̀ China ṣé bá láwọn ọ̀jọ̀gbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà ṣé bá láwọn tó kàwé. kò lè wọ́ọ̀kì bí a ní kò lè wọ́ọ̀kì. àwọn pòfẹ́sọ̀ tí a rí tó kún Nàìjíríà yìí ṣé wọn ò rí nǹkan kan ṣe káàtì ràn ìjọba lọ́wọ́ ni. a ní kò lè wọ́ọ̀kì nítorí ìjọba tẹ́ fẹ́ ràn lọ́wọ́ gan àwọn gan ò dúró déédéé débi pé ẹ máa ràn wọ́n lọ́wọ́ ẹ fẹ́ gbẹ́rù rù yàn ẹ tẹ́ fẹ́ gbẹ́rù rù ẹ̀rí pa buké ni ẹ̀rí pa rọ ni ẹ rí i pé kò lè rìn dáadáa ẹ wá fẹ́ gbé ẹrù ẹ fẹ́ gbèrú àbí kò tí ì ṣetán náà ẹ wá fẹ́ gbẹrù ẹ fẹ́ gbèrú lórí bóun ni ó ṣe gbẹrù yẹn dákẹsàn. káwá wò báyìí nígbà tá a ti rí i pé oríṣiríṣi ìṣòro ohun gangan ni à ń dojúkọ bàdé sọ pé kí wá lẹ́yìn rò bá gangan pé iṣẹ́ wọn wá mú ọ sọ pé níyà tá a bá ti mọ̀ ìṣòro wa o gbogbo ó ṣe kíni ó lójú túbọ̀ díẹ̀díẹ̀ kí lẹ́ a lè rò pé kí ni ọ̀nà àbáyọ tí gbogbo ìṣòro ìlera tó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìpọ́njú yìí kí lọ́nà àbáyọ fún ìpọ́njú yìí. ara wa kò tọrọ àfẹ́ ò tọrọ níwọ̀n bá àgbà tábà ti fẹ́ ò tọrọ Ọlọ́run bá lòun ò fẹ́ rọ́ aráyé lòun ò fódodo ta ló wá fẹ́ lékè wọ́n sì ló ti tọ́ ní gbórílẹ̀-èdè lékè ṣùgbọ́n àfọ̀tọ́ àti fòtọ́ ọ̀rọ̀ àbí olùdíje sípò ààrẹ kan sọ̀rọ̀ ìyẹn ọmọọba Adéwọlé olùdíje sípò SDP lábẹ́ ààrẹ fún ipò ààrẹ ó sọ̀rọ̀ lóríṣiríṣi ó ní wọ́n sọ pé kò sówó Nàìjíríà ó lówó pọ̀ kọ́ńtírì mẹ́rin ó ní gbogbo Nàìjíríà ó lówó tó wà kọ́ńtírì ó ló times 300 ti Amẹ́ríkà ní owó tó wà kọ́ńtírì ó ló times 300 ti Amẹ́ríkà fún díẹ̀ yìí ó ń jẹ́ kó yé wa wípé gáàsì wa lásán lórílẹ̀‐èdè wọ́n dárúkọ ibìkan l'Ábùjá lóòótọ́ àti gbá rìsáàcì ń pa ẹ̀ òkúta tó fi ń ṣe bátìrì ó wà l'Ábùjá tó yẹ pé òkúta yẹn nìkan ó tó Àbújá nìkan gbogbo àwọn ọmọ inú Àbújá ó tó wọn ṣọ̀rọ̀ tí wọ́n máa jẹun for life tí ò ní sí wàhálà ní Southern Sudan Southern Kaduna wọ́n dárúkọ ginger bílẹ̀ yẹn ṣe lè gbé ginger tó dáa lọ́pọ̀ yanturu táwọn aráàlú ó sì máa jẹ. èmi náà wo fídíò bẹ́ẹ̀ ká jẹ́ kí aráàlú wo díẹ̀ gan ní fídíò wáyé. You know, say this country, na God create am, like He don't create other country. He can't create am, make it look like paradise. Nigeria. If you look am, you go see River Niger, you go see River Benue, you go see River Sokoto, River Kora, everything. You can't see sea, can't see everything. Anywhere you go see mineral. If you chop mango, put up for ground, na tree, you go become. Everything they work. Now make in 1885, make all the Oyinbo people come sit down for Berlin. Then they fight. The fight where they fight pass now to come control this Nigeria. Yeah. Even since that time. 1885. So make them come control Nigeria. If you go London, any big house you see, either they collect the money from Nigeria or from India. So everything where we get, now they can't develop the country. So our people can't think, say, okay, it go better for us, make we get our own government. Because if we get our own government, we're going to do better for ourselves. Now, if you want to know what they happen for Nigeria, anytime your birthday can't reach, take your newspaper of the day you were born. All the problem, all the yama, when they report for that paper, the day you were born, none of them come out till today. Oh, it's still there? It's still there. Okay, now. Make I try understand you. If I go back to the year where they born me. Yes, that same day. And that same day. Yes. Make I check the newspaper of that time. Exactly. All the problems where they been mentioned that time will be Nigeria's problem. The problem still there. It don't increase. Let's appreciate this man. So this country, we don't need a government to bring anything new. Some countries, the
people of that country no get anything. Look at England. Now only stone they get at one island. They come build big navy, send people all over the world to come collect things and bring, so that then people go have better life. Sugar they no get, cloth they no get, nothing they get. Wood they no get. For England, they got nothing, but they got good government. So that government go waka around the world, go waka, ensure that the citizens carry are everything, bring the water that they drink. Now for fries they come down water, they don't fit drink them. We don't make two mistakes for Nigeria. Which one and which one, sir? One, we can't write our constitution. You can't carry all the power, give to one man, call him president. Ooh. In England, they don't do their own like that. They don't say one man fit make mistake. So they can't put their power for one cabinet. So if the prime minister not behave like they do in England, yes, they could come out and put another person. Just for dancing during Corona, they nearly come out. Yes. If this next one no good, they come out and put another one. They don't need to do election. It's no good, they come out. But our own different. I want to say the man supposed to be very, very smart, very, very loyal, very, very active, very, very patriotic, very visionary. Because when you don't make that mistake for 1 year, you go wait for 4 years before the person will come out. And if you're not careful, you don't go come out. You know, maybe they shout for 7 months now. When government say we don't get money, our budget won't collapse. I can't come out. Yeah. But now they steal the oil now. Okay. Now you shout that thing. That means shout them, say, you they steal the oil now. 80% of the oil they steal them. I know the people where they join steal the oil. And this oil where they miss. Now the president of Nigeria now be petroleum minister. Nobody say they go tell them. When they wake up in the morning, supposed to check the oil first. Yes. Before you go bath, you go check. Who take our oil? How much oil we get? Now, how the thing where the president they hold for hand? Come out for your hand. Out. And if you see the ship where they carry oil, the ship, the size be like 300 times this your studio. Some ship be like National Stadium. So they don't feel hide. Some ship big pass NNPC headquarters. One ship be like radio house. Some be like conference center. Some be like conference center on top of radio house. So how they go carry oil? And if they want load oil, sometimes 7 days they dey there before their tank go full. And when they move, Keke na Pep move faster than them. Nah, How they go carry the oil go? You don't go see them unnoticed, without being noticed. Yes, it's not possible. Now the people where they sell the oil, they collect the money. Now the people where they sell oil collect the money originally with the NNPC, not be strangers. Oh, the time where they talk to the Dutch, if I don't know whether you enter Holland, you go see the country. It be like paradise. They ride bicycle, everything. Neat. I don't go Holland once. That country, they close their prison because the people know they go prison anymore. They know they thief again. So I can't see them. I said, you people, they close your prison. You they ride bicycle, you be like good people. But you they steal our oil. Yes. Gáàsì wa níbí ó ní bó ṣe rí tó jẹ́ pé tá bá ń lo gáàsì yẹn tá ń ta sókèèrè tí àwọn ará òkèèrè ń rà bó ṣe yẹ kán rà kò sí ẹ tí ò yẹ kó nílé lórí ní ọmọ Nàìjíríà ní ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n ìwé òfin tá ń lò yìí kò lè jẹ́ kárí ṣe. ó dà àlejò wa kí nìdí tí àwọn tó wà lórí ipò ní Nàìjíríà kí nìdí tó fi ń kó orílẹ̀-èdè pamọ́ sí àpò ara wọn. Akanta general orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lé kúrò lórí àlééfà gbẹ̀yìn Ahmed Idris wọ́n ní 109 billion naira ló sọ̀rọ̀ lákàtà rẹ̀. EFCC ké gbàjarè pé wọ́n ti rí 30 billion gbà padà lọ́wọ́ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Olùṣírò owó àgbà Nàìjíríà nù wọn pé wọ́n ti rí 30 billion gbà padà ńbẹ̀. Yàtọ̀ sí yìí àwọn owó tó jẹrà kan tó ti bàjẹ́ kan ẹja wo fídíò yìí. lẹ́nu lọ́lọ́ yìí. Mo mọ̀ pé yìí náà ti rí. Bẹ́ẹ̀ni. Ẹ wo ní fídíò yìí àwọn owó tó ti jẹrà tí ò wúlò tí kò pamọ́ àwọn kan tí wọ́n fún ní oore ọ̀fẹ́ láti wà nípò tán kówó ìpamọ́ tí EFCC tó gba owó ìjáde kúrò lápò wọn
nígbà tí wọ́n gba owó ìjáde náà owó ti jẹrà ẹ wo wọ́n ṣe di owó kalẹ̀ bí iṣu lóríṣiríṣi ẹ wo ní kọ̀ńténà ẹ wo wọ́n ti kú bẹ̀ kí nìyí tó jẹ́ pé àwọn tá a bá ti fi sípò kí nìyí tó fi ń kó orílẹ̀-èdè yìí pamọ́ sápò ara wọn tí ìjọba ó sì máa parí pé kò sówó lápò ìjọba tí ìjọba ó lè máa yáwó wá lórílẹ̀-èdè bòmí kí nìyí. mo ti sọ fún yín ìwé òfin ni sẹ́ẹ̀. ṣé ìwé òfin ló ní ká máa jalè ní. ìwé òfin ni. ṣé ìwé òfin kò sínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà. àbí ìwé òfin ni ó wà ń bẹ́ẹ̀. kò sí mbẹ̀ pé ní tán bá ti yàn sípò àbẹ́ tán bá ti dìbò yan o kókó owó ìjọba o owó òní o kókó sápò ara rẹ kó gbọ́dọ̀ kò sínú ìwé òfin nàìjíríà. àló wà ń bẹ́ẹ̀ ẹni sáwo ni. ọ̀dà ẹja wò. ibi immunity wà fún wọn. òfin immunity wà fún wọn. so wọ́n láǹfààní àti kó ń tán bá fẹ́ kó ẹni tí ò bá mọwọ́ wẹ̀nu wọn ni wọ́n mú. òfin àṣẹmọ́lù. bẹ́ẹ̀ ni ó wà fún wọn. àwọn gómìnà nìkan lòfin àṣẹmọ́lù wà fún. ta ló wà lówó gbọ́ àwọn tẹ́ ń wò yẹn náà ta ló rọ̀gbà yín wọn ká. ààrẹ nìkan lòfin àṣẹmọ́lù wà fún. àti gómìnà kò sí fún àwọn mínísítà kò sí fún àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin. owó tí wọ́n ná ta ni ó approve ẹ̀ ṣé kìí ṣe orí tébù gómìnà ni ó gbà kọjá ni ṣé kìí ṣe orí tébù ààrẹ ni ó gbà kọjá ni àti pé ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́ ń sọ yìí gan òfin náà wà fáwọn náà nítorí wípé wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe tí ò sí tó mú wọn sí bẹ́ẹ̀ ni gbogbo tí ààrẹ ò bá ṣe pátá tí ò bá gba ọ̀dọ̀ wọn kọjá wọn ò ní gbà ó lè jẹ́ kí wọ́n béèrè tí ààrẹ ò bá fún wọn lówó bọ̀bẹ́ bóyá ohun táàrẹ fẹ́ ṣe nígbà míì táwọn fẹ́ tí wọn ò fẹ́ yẹn bóyá ààrẹ rí i pé kò fẹ́ fọ ohun ṣùgbọ́n fẹ́ fẹ́ àwọn ará bí tó bá gbé wọn mọ́ra tó fún wọn ìdí nìyẹn tó fi mọ́ sọ pé rubber stamp kí olórí tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin kó má jẹ́ rubber stamp fún ààrẹ. ó dà níbi tọ́rọ̀ wá dé báyìí kí ni tá a lè ṣe lórílẹ̀‐èdè nàìjíríà tí ìpọ́njú tí ó fi. torí àwa tá à ń dìbò ní nìkan là ń làpọ́njú kọjá nàìjíríà o àwa tá à ń dìbò ní o àwọn tá à ń dìbò fún wọ́n ń gbádùn wọn ṣe yọ̀tọ̀ mi o ó dà ìgbésẹ̀ yìí la wá lè gbé tí gbogbo nǹkan tó dọ̀ wọ́n gbogbo nǹkan tó ní aráàlú lára yìí. tí o bá tẹ wà nílò tán pátápátá tí ó ti máa lò ìgbésẹ̀ ìlà tí ó dínkù àbí ṣé bí ó ti máa le bí gbogbo ọ̀gbọ́n ti máa le rèé. ṣé rí bá a ṣe ń ronú yẹn olóńkó bá wa lórílẹ̀‐èdè tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. ṣé kò wá sọ́nà àbáyọ báyìí lè sọ. ṣé rí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ó ní wípé ẹ jẹ́ kí gbogbo àwọn ẹ̀yà kọ̀ọ̀kan kan dára wọn mọ̀ kó ní kálukú dúró láàyè bẹ́ẹ̀ ni kí gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan kan mọ́ra wọn kan dúró láàyè wọn. bí kápẹ́ ìjọba sí ẹlẹ́kùnjẹkùn àbí. ṣé rí ẹlẹ́kùnjẹkùn yẹn kò tún lè pay. nǹkan ṣe ní UK nù. ṣé rí ti UK yẹn wọn ò pín ẹlẹ́kùnjẹkùn ẹ̀yà kọ̀ọ̀kan dúró láàyè ara ẹ̀ ni. state autonomy wà fún Amẹ́ríkà. ẹ̀yà lamẹ́ríkà tẹ̀ ń sọ yìí. state autonomy wà ń bẹ́ẹ̀. wọ́n ń pe kinní kan ní. ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣàkóso ara wọn. ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣàkóso ara wọn lamẹ́ríkà. ṣáà lè ṣe Nàìjíríà ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣe rí ti Nàìjíríà yẹn èdè kan tí ò sí yẹn ò lè jẹ́ ká rí ṣe. bẹ́ẹ̀ ni èdè kan tí ò sí Nàìjíríà yẹn ẹ rí i pé gbogbo Amẹ́ríkà yẹn pátá èdè kan náà ń lò. ìṣesí kan ni ẹ̀yà kan ni wọ́n. ẹ jẹ́ kí mi sọ báyìí kó tó di pé orílẹ̀-èdè Nàìjíríà dìbò ṣe dà àmọ́ pé dẹ́gbà kan wà tí jẹ́ pé a ti di orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó yẹ pé à ń ṣiṣẹ́ ní orí pé apá báyìí nǹkan òun ṣe ti ìjọba lẹ́kùnjẹkùn pé etí ẹkùn kọ̀ọ̀kan bá rí díẹ̀ nù àwọn tán bá rí ìṣàjọ lọ́dọ̀ wọn díẹ̀ ni wọ́n fún ìjọba àpapọ̀ ní tagbára gbére tí Nàìjíríà sì ń dàgbà sókè gbà náà nígbà wo náà ṣe dà kò ṣe padà sí tó bá yẹ kó ṣe padà sí ni regional government ni a yànnà náà àbòsí tó ti wà nínú ìwé òfin Nàìjíríà àti bó ṣe pín ẹ rí i pé wọ́n pín Nàìjíríà báyìí 6 geopolitical zone bẹ́ẹ̀ni ẹkùn mẹ́fà ẹ wá wo ẹkùn mẹ́fà yẹn Ìlọrin tẹ̀ ń wò yẹn ṣé nọ́ọ̀tì ní Ìlọrin nílẹ̀ Yorùbá ni kí ló dé tó wá jára nọ́ọ̀tì ṣé tá a bá pín sí ẹkùn mẹ́fà yẹn padà àbí kó ní kálukú máa ṣèjọba ẹlẹ́kùnjẹkùn ṣé wọ́n ó jẹ́ kí Ìlọrin padà sílẹ̀ Yorùbá a rí i pé kò lè work wọn ò lè jẹ́ kí Ìlọrin padà sílẹ̀ Yorùbá nítorí pé kí ni Ìlọrin ti wà lára north tí a bá sì wo boundary Ìlọrin sí north odò Jẹ́bà yẹn nígbà tí ní nǹkan bí ọdún kan sẹ́yìn tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ kóúnjẹ wọlé látòkè Ọya níbo náà ti dúró ẹ̀yìn òkè Ọya náà ti dúró wọn ò kóúnjẹ wọnú Ìlọrin wá ebe sì ní Ìlọrin ebe lára north ni kílé tó ń jẹ òde inú Ìlọrin. ṣé n tí àwọn sọ báyìí ni pé ibi tí ìrọ̀rùn ti máa wà tí gbogbo ètò wọn wá ṣe dáadáa tó ti máa jẹ́ ni pé bí a ti a bá rí àtúnṣe sí ìwé òfin wa. kátó ìwé òfin ṣe àbí tẹ̀ ń sọ fọ́nù. ká tún ṣàká fọ́ sí wẹ́wẹ́ àbí. ṣé ẹ rí ìwé òfin yẹn kò sí àtúnṣe tẹ́ ẹ lè ṣe sí
nǹkan kan tá a lè ṣe sí ni wípé ká padà sí òfin 1963 bó tá bá padà sí òfin 1963 yẹn kò lè work nítorí aburú tí ó ti wà nínú Nàìjíríà lápapọ̀ pẹ̀lú Ìlọrin àti àwọn ẹ̀yà kọ̀ọ̀kan kò lè jẹ́ kó ṣiṣẹ́ náà. Ìdí nìyẹn tá a fi ní kí oníkálukú dúró lọ́ba wo pín ní orílẹ̀-èdè yìí kó oníkálukú dúró, kí Yorùbá lọ, kí Haúsá lọ, kí Ìgbò lọ, kí Fúlàní lọ, kí Niger Delta lọ, kó oníkálukú lọ ṣèjọba ẹ̀ kán wà láàyè wọn. Kó má sí pé bóyá orílẹ̀-èdè Nàìjíríà o unity kan o pé orílẹ̀-èdè Nàìjíríà dúró pé unity kan lórílẹ̀-èdè Nàìjíríà rárá. ẹ wá rò pé bí ayé pọ̀ wọn lára torí pé bí àbí nǹkan tá à ń rí ní apá tòun táwọn náà ń lọ́dọ̀ tiwa táàjọ ń gbé síra wọn. irú tòmátò báyìí irú iṣu ọdún òkè ọyọ ti kó wá ṣébi wà ní ipa wá tá a bá pín Nàìjíríà. Ebi ò lè pa wá, ìrọ̀rùn máa dé ni nítorí pé kí ni wọ́n ń pe kíní kan ní foreign relationship mo yẹ sọ síwájú àwọn bàbá wa ti ń ṣe tipẹ́ trade by barter kí Nàìjíríà tó wà gan ní nǹkan bíi 13th century làwọn bàbá wa ti ń ṣe tó yẹ pé ìwọ tó bá nírú táwọn níyọ̀ wọ́n ó fún wọn rú ìwọ ó gbà yọ̀ lọ́wọ́ wọn. So ó ti wà bẹ́ẹ̀ tipẹ́ kì í ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tá a bá sì wò ó nísìnyí báyìí ẹ láǹfààní tẹ́ bá fẹ́ lókè òkun ẹ lè lókè òkun. bẹ́ẹ̀ni àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan wà tó yẹ pé wọn ò tó nǹkan kan lára orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé wọ́n ń dá gbígbèsè ayé wọn pẹ̀lú ìrọ̀rùn. Kí n sáré má pẹ̀rẹ̀ méjì wà torí pọ́jọ́ ti lọ orílẹ̀-èdè San Marino gbogbo population San Marino wọn ò ju 33,000 lọ. bẹ́ẹ̀ ni wọ́n sì pè wọ́n lórílẹ̀-èdè. wọ́n sì pè wọ́n lórílẹ̀-èdè lérékùsù kínní bíi náà wà Italy lẹ́gbẹ̀ẹ́ Italy náà wà 33,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fún díẹ̀ yìí tí oníkálukú bá wà láàyè ara ẹ̀ mo ti sọ yìí population Yorùbá lẹ́ẹ̀kan pé Yorùbá kó 21% lórílẹ̀‐èdè Nàìjíríà Haúsá kó 25% lórílẹ̀‐èdè Nàìjíríà Ìgbò kó 15% lórílẹ̀‐èdè Nàìjíríà Fúlàní wọ́n kó 3% péré lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá jẹ́ àwò pẹ̀lú population àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà Yorùbá lásán ní Nàìjíríà àti ní àsúrà káàkiri ẹ̀yà Yorùbá kó 60 million ibẹ̀ láti ti lórílẹ̀‐èdè kékeré kan tó jẹ́ 33,000. ẹ ṣe àlejò ojú òní tì yín ọ̀rọ̀ lédèlẹ̀ yẹn aráàlú tí ń wòran ètò gbàgede ìlú abala ọ̀rọ̀ tó kẹyìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ibi tí àlejò wa tó tún mọ̀rọ̀ lọ sí ọ̀rẹ́ ń pọ́jọ́ mi látúnwò yòó torí ìpọ́njú tó ń bọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ là ń wò lónìí àwa tá à ń dìbò nìyà ń jẹ àwọn tá à ń dìbò fún wọ́n di ọmọ kòtàkòrà wọ́n kì í lẹ́yìn ọrùn pọ̀pọ̀pọ̀ ní tí ó jẹ́ ọ̀nà àbáyọ rẹ̀ ńlá ń wò yìí ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí àlejò wa tó tún mẹ́nubà lónìí wípé tí Nàìjíríà bá pín kádó lọ́tọ̀ọ̀tọ̀ wípé ìyà ò ní jẹ ẹnikẹ́ni mọ́ ẹ jẹ́ ká fi ìtókù sọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ojú òní tiẹ̀ nìkan ọ̀kan wọ́n ti ń ṣẹ́jú sí wa lókè lọ́hùn pé ká kúrò lábala tá a wà yìí Comrade Quadri Ọláwálé ní orúkọ àlejò wa tẹ́ tí ń gbọ̀n lẹ́nu wọn láti ẹ̀ǹkan o àlejò wa ẹ kú láti ẹ̀ǹkan o. a nígbàgbọ́ pé bàbá pè yín wá sórí ètò gbàgede ìlú ẹ̀ tún jẹ́ wa ní ìwò. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àná mọ́ ẹ jẹ yín. torí ibi tẹ́ ẹ mẹ́nu bá wọn a fẹ́ wò dáadáa ká yan mẹ́mẹ́ rẹ̀ ká fẹ́ lójú. torí àwọn kan sọ wípé tán bá tún ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ṣe wípé ìyà ò ní jara àlù mọ́. àwọn kan sọ wípé ká jókòó ká ṣe gbéjọba fìdí hẹ́ kalẹ̀ lọ́dún 2023 ká má ṣètò ìdìbò kálẹ̀ orí Nàìjíríà ó ṣe tẹ̀síwájú onírú ní kálukú ń sọ ṣùgbọ́n a padà lórí àwọn kókó tó bá kàn ń bò bá yọjú òní tẹnì kọ̀ọ̀kan wa. Welcome to Yoruba Kingdom TV, built by passion.